because àwa la máa ń kọ́ yín ní nǹkan tí ẹ understand. Àwa la máa ń kọ́ yín ní nǹkan tí ò yé yín. Ṣé understand? Bẹ́ẹ̀ ṣe wà yín sìn. Bible tẹ́ ń kà yẹn. Ṣé mọ̀ pé most of àwọn nǹkan tẹ́ ń kà ń bẹ̀ àwa la tún máa ń sọ fún yín nǹkan tó ń sọ ń bẹ̀. Ṣé get? So but tó bá pa okay irú kíní kan wà lọ́wọ́ mi sìn tí pásítọ̀ kan tí ó kúnlẹ̀ síwájú ère Jésù. Ó kúnlẹ̀ síwájú ẹ̀ ó dẹ̀ ń pray níwájú ẹ̀. Kí lẹ fẹ́ rí sọ sí yẹn? Tó mọ ère ni o. Wow. Hello, how are you? Mi ò change ohun mi náà ni mo ń lò náà. Mi ò change voice o. Ìyá yìí ni mo fẹ́ wọ̀ di ìyá ilé ni. Ìyá mọ́mí jí o yìí ni. Ṣé ìgbà téèyàn kan tó ṣe ń gbọ́ báyìí tó mú ère tó gbẹ tó wá ní this is God tó gbẹ́ ère yẹn tó gbẹ tán tó wá fi sí tó wá hàngẹ̀ tó wá kúnlẹ̀ síwájú ẹ̀ tó wá ń pray kí nìyẹn? Olùkọ́ tó wà sọ ni pé ó ní a lè fi àwòrán òun ká fi máa gba àdúrà. Ṣé ẹ mọ àwòrán ẹ wà Ọlọ́run? Àwòrán Ọlọ́run. Ṣé ẹ ti rọ́lọ́run rí? Màá ra àwòrán Jésù wá bí i. Àwòrán tẹ̀ ń sọ yẹn báwo lẹ ṣe mọ̀ pé Jésù ni? Ṣé tó bá wúyà àwòrán Ọ̀ṣun kí lórúkọ ṣèṣe tó máa ya bí olúwo kí ní olúwo mọ̀ nínú yẹn. Kí ni wá ní ibi tí mo ń bọ̀rọ̀ lọ ni kí wá ní ìyàtọ̀ ibo lẹ ti rí ẹni sùúrù ẹni kí lẹ sọ ìwọ kò gbúdọ̀ mọ èrèkèrè àbí kan tẹ̀ ń sọ kọ́ nìyẹn. Ó ní àwọn kò gbọ́dọ̀ ya èrèkèrè fún ara wa. Jẹ́ kí wá nílé tẹ̀ ṣe yẹn. That èrè yẹn again listen to me. Èrè Ṣàngó tí ó bá wà níbi tó yá sí identify pé this is Ṣàngó. Tá bá yẹ̀rẹ̀ Ọbàtálá wọ́n identify pé this is Ọbàtálá's picture. Tó bá wá ya Jehovah tàbí Jésù wọ́n mọ̀ pé yes this is a son of God. Báwo lè ṣe mọ̀ pé Jehovah nìyẹn because ibi tí mo bọ̀rọ̀ lọ nìyẹn the same thing ní gbogbo ẹ̀. Ẹni tó ya ère ẹ máa gbọ́ ẹni tó gbé ère èṣù sílé kò yẹ yín abẹ́ni tó gbé ère Ṣàngó àbí kìnìkan tó ṣàgbé ẹni sùúrù. Now ẹ̀yin tẹ́ wá sọ pé ilé táwọn yẹn ń ṣe yẹn ó wrong tẹ́yin náà wá lọ gbé ìdìsẹ́ mèrè tẹ́yin náà gbé sí iwájú ṣọ́ọ̀ṣì yẹn àbí kìnìkan tẹ́ wá ní títí yẹn ló right kí ló jẹ́ kí títí yín right ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣe lè mú kíkíní yẹn ilé tẹ́yin sọ yẹn tó right yẹn àmì tẹ́ni títí yín right then definitely àwọn tẹ́yin sọ pé wọ́n mọ ère yẹn tí wọ́n náà right. Ẹgbọ́n kan tí Bíbélì sọ nínú ìwé Psalm 39. Torí ẹ̀kan ń kàn fún sára yín. Ó ní àwọn ère kan wà tó lójú tí wọn kò fi ríran. Ok ojú títí ère Jésù tẹ gbé yẹn tó ríran. Ère Jésù ní pé when you call the name of God there will be light. Ère tá à ń sọ yẹn. Ìmọ́lẹ̀ á wọlé. Ó lè gbọ́ ère Bàtálá ló tún wà fún Bàtálá de kankan Bàtálá bàbá epo rẹ̀ láta rẹ̀ lẹ́ o this is your own food. They will listen to them because they are watch they are pastor. Nǹkan tèmi ń béèrè lọ́wọ́ yín kí ni ìyàtọ̀ láàrin ère tí yẹn àti ère tí Ọlọ́run yẹn ó wà fún àwọn tó wà nípa ti Ọlọ́run. Àní ère yẹn ṣe ẹ ti wo fíìmù Jesus of Nazareth ẹ ti wò rí ẹ mọ̀ pé actor kan náà lò nínú fíìmù yẹn ẹni tó pé èèyàn náà lò nínú fíìmù yẹn ère picture ẹnìyẹn náà ṣe lòdì sí tẹ́yìn ní òun ni Jésù yẹn o. Ó mo ti sọ pé Bíbélì sọ pé ẹni tó bá ti mọ Ọlọ́run tó bá pè ní Ọlọ́run pé kò mọ̀ wíwé mímọ́ jẹ́ dàsí pé bó bá ti mọ Ọlọ́run. Ẹni tó ṣe fíìmù ló lẹ́sìn pẹ̀lú Ọlọ́run kò yé mi kọ́ tẹ́ ń sọ àní fi ère picture tẹ́ ń sọ yẹn yìí lẹ́yìn báyìí tí mọ̀ èèyàn tó ṣe fíìmù náà ń lo fọ́tò ẹ̀. Ẹja wo kíní kan ẹ wo àwọn kátólíìkì báyìí. Àwọn gangan ni Christian náà àwọn gangan láti lẹ̀ wá ọ̀yà mò ń gbọ́ yín. Ère Maria ni wọ́n gbé síwájú wọn. They honour the Mary because they know that a good person a righteousness person came out from that woman. Wọ́n dẹ̀ fún ní honour. Wọ́n wá mọ ère fún. Wọ́n dẹ̀ mẹ́ kí n rí dákà. Kí lẹ rẹ̀ kó kí la wá ń ṣe kí ni ìṣẹ̀ṣe wá wà áfà. Wọ́n mà tó jẹ́ ìtọ́jú wọn. Kí ni wọ́n á ṣe níṣẹ̀ṣe. Ìyẹn ni kọ́ máa sọ pé Jésù. Kí ni wọ́n á ṣe níṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe náà mo ní ìṣẹ̀ṣe náà wọ́n náà wọ́n ní identity to know that this is. Exactly kí wá ok ṣé ìlú yín ni gbogbo eléyìí ti ṣẹlẹ̀ tẹ́ ń sọ yìí ti ṣẹlẹ̀.
ibo ni gbogbo eléyìí tẹ̀ ṣe Mary mother of Jesus gbogbo ibo ló ti ṣẹlẹ̀ ṣé lẹ́yìn ló ti ṣẹlẹ̀ ṣé ìlú yín ló ti ṣẹlẹ̀ kí ni Bible sọ Bible ní I was sent only to the lost sheep of Israel ṣọmọ Israel yìí ṣọmọ Israel yìí. Those who are lost they don't know Jesus. So God has sent their message or their agent to go and cover them so that they will come to the light. Kí ni light? Ó máa wọn ní ó ti mú ọ̀tún àwọn wà ní darkness so that they will come to the light. Nílẹ̀ wọn ṣe rí nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọmọ Yorùbá ní ibẹ̀ ṣe wà nílẹ̀ Yorùbá àwọn tí Ọlọ́run rán sí wa wà táwọn náà sọ mẹ́sẹ̀gì tán sọ gbogbo nǹkan tán fi gbogbo bá ṣe lè máa bọ́lọ̀ sọ̀rọ̀ tán ṣe gbogbo ẹ̀ tán fi wọ̀ wá ó wà yes ìyẹn wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà. but bí àwọn èèyàn tó wà mọ̀ pé that Ifá yẹn there is a man that is powerful more than Ifá. Ọlọ́run nìkan ló wà powerful than gbogbo òrìṣà Ọlọ́run nìkan ló wà powerful. So don't carry that darkness that is the same before. People are not carrying out. I need the same thing ni àti kọ́tẹ́ ìwọ́n ṣe ní. They know that more another power is super more than that is. Ta ló jiyàn ṣebí wọ́n sọ pé ó ṣe another power is Olódùmarè now. Is God, yes. Olódùmarè ni wọ́n wò pé okay ọba Olódùmarè but àwọn messenger Olódùmarè òun làwọn tẹ́ ẹ̀ ń sọ wọ̀nyí. The way people are called Olódùmarè is more different. How is it different? Yes. Àbí kò yé yín ẹ jẹ́ kán lecture yín ẹ jẹ́ kán kọ́ yín ẹ jẹ́ kán. Tí Ògún bá fẹ́ pé báyìí ó lè sọ pé Olódùmarè Olúwa ó lè sọ pé Olúwa àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ tó wà nínú Christian life ló pe Olúwa. Tẹ́ bá wá pé Olúwa kí orúkọ olè ẹ tún sọ kí orúkọ ẹkùn tẹ́ bá ta ni. Orúkọ Olúwa ó yàtọ̀ sí orúkọ tí àwọn òkú máa pe Olúwa orúkọ máa pe Jésù ó yàtọ̀ sí wọn ò lè pe Jésù níbi Ògún. orúkọ tẹ́ ẹ̀ ń sọ yín sìn ṣé orúkọ kan lèèyàn ń jẹ́ ẹ sọ pé Olúwa ṣé wọ́n sọ fún yín pé Olúwa ẹni tó ní wá ṣé ẹ mọ̀ pé túmọ̀ ẹ̀ nìyẹn ẹ mọ̀ pé orúkọ tó bá. tó fẹ́ bọ babaláwo tá a sọ pé Jehovah no. Ṣé Jehovah ni orúkọ yín ṣé èdè ìlú yín ni ṣé èdè ìlú yín ni Jehovah. Orúkọ Olódùmarè nìyẹn for those ṣé èdè yín ni ṣé ẹ mọ̀ nǹkan tó ń jẹ́. Àwọn tó ń gbọ́ lọ́wọ́ gbọ́ tó dẹ̀ ń rìn lọ́nà Ọlọ́run àwọn ló ń pe Jehovah. Ṣé èdè yín ni. Oh this you are going to. Tẹ́ bá lọ sí Arab tẹ́ bá lọ sí Arabic country like Saudi Arabia or àwọn Arab wọ́n lè sọ pé Jehovah gan lédè tó máa lò fọ́lọ́run wọn. ìgbà tó ẹ jẹ́ ká kọ́ yín ẹ jẹ́ ká kọ́ yín ní ìlànà yín. ló máa lo Jehovah àwọn tó bá wà nínú another line wọn ò lè pe Jehovah because the word Jehovah is more powerful than more than. ṣé gbogbo Christian ló ń lo di Jehovah. Jehovah mímọ́ Jehovah ṣé gbogbo no ṣé gbogbo yín kọ́ lẹ máa fi ń pray kò ṣe gbogbo yín kọ́ lẹ máa sọ pé Jehovah tẹ́ bá lọ sí church mi sìn they will say in Jesus name no ma sọ who is Jesus who is Jehovah. Who is Jesus? Who is Jehovah? Jehovah that sent Jesus to the earth. Ẹni sùúrù tá a Jésù Olúwa Jehovah yẹn ló rán Jésù wá sáyé ní. Ẹni sùúrù. Àwọn kan wà pé tó bá ti rí ọmọ wọn ti rí bàbá that is why they call it Jesus name. Jésù jẹ́ ọmọ sí Jehovah. Ṣé ẹ pé Jesus tó lọ́dẹ̀ sí máa pé Jésù fún ẹ̀kọ́ Jesus is Lord. Nínú John ló ní pé láì jẹ́ pé ẹ ti pa ọmọ tẹ́ ẹ bá ti pa ọmọ ẹ lè rí bàbá. When you live by son, you see the father. Okay, ẹ̀yin tẹ́ bá ń sọ pé Jesus is Lord ńkọ́. Jesus is Lord. Torí pé wọ́n ní pé èkíní nǹkan tó jẹ́ hàn ní orúkọ yìí pé. Ọ̀rọ̀ náà kọ́ la ń sọ kí náà pè ní Lord. Lord ẹni tí tó máa pé Lord ẹni tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ tó tẹ̀ sí o tó dára ní. mo ti káyà ẹ̀mọ́ kọ́nà kí náà pè ní Lord kí náà ẹ máa gbọ́ kí ni yàtọ̀ láàrin God and Lord. God and God is creator. Tí wàá ní Lord. Lord ni pé ẹni tí ó kó gbogbo nǹkan mọ́ra tó farada ìyà tó gba gbogbo nǹkan gbọ́ tó ṣe ohun tí èèyàn ò lè ṣe tó ṣe tí Jésù bá ṣẹni tó ní ìfaradà ṣe gbogbo ṣé gbogbo ògo wọn lè yọ kò lè yọ. Ẹ máa gbọ́ ṣé Jesus is Lord or Jesus is God. wọ́n mà pé òun ló jẹ́ ẹni tó jẹ́ alágbára tó wà sí fàlẹ́. ṣọlọ́run ni ṣọlọ́run ni Jésù. Ọlọ́run ni Jésù. Ọmọ Ọlọ́run ni Jésù ń ṣe. Ọmọ Ọlọ́run ni Jésù kì í ṣe Ọlọ́run. Ọmọ Ọlọ́run. But àwọn kan sọ pé àwọn kan máa sọ pé òun lọ́lọ́run. Jesus is not Lord. He's the Son of God. Ẹni Jesus is not Lord kẹ. It's not God.
You said God. Ya Lord ńkọ́ ṣé Lord yàtọ̀ sí God. Wọ́n kàn fi ṣàpèlé ní pé ó ṣiṣẹ́. Ẹni sùúrù kí ni yàtọ̀ láàrin Lord no kí ni yàtọ̀ láàrin Lord and God ẹ kàn fún ẹ̀mí kó mò ń God lẹ̀ is our creator. Lord is his son. He's God's son. No. Wọ́n ní Jésù lolúwa. Olúwa ni tó lè gbà wá là ẹni tó is the one that created us the one ọwọ́ that. yín máa kán báyìí ọwọ́ yín máa kán báyìí gbẹ̀jẹ̀ ń gbá so ta lẹ wá ń pray to nsìn ṣé Jésù lẹ ń pray sí àbí Ọlọ́run. Pray through Jesus to God. Concept yẹn tẹ́ ń sọ yẹn concept tẹ́ ń sọ yẹn Nobody can see God. concept tẹ́ ń sọ The Bible yẹn says nobody can come unto me until exactly his son. the same concept tẹ́ ń sọ yẹn òun náà ló wà nínú ìṣẹ̀ṣe the same concept tẹ́ ń sọ yẹn because àwọn tó jẹ́ àwọn ẹ máa gbọ́ àwọn oríṣàdá tó jẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tó ti wà náà lè máa pray true òun lè wá sọ pé wọ́n fi ń bọ wọ́n ọ̀dẹ̀ bọ wọ́n whereas nǹkan tẹ́ ń ṣe náà ni oníṣẹ̀ṣe ń ṣe nǹkan tẹ́ ń ṣe gẹ́lẹ́ náà ni ìṣẹ̀ṣe ń ṣe because ẹ lè lọ sọ́dọ̀ Ọlọ́run direct then oníṣẹ̀ṣe náà ò lè lọ sọ́dọ̀ Ọlọ́run direct òun ni messenger òun náà ní nà but ẹ̀yin lẹ ń sọ pé ìyẹn pé ìlànà òkùnkùn ni nǹkan tó bá ti lè mú kẹ́ máa sọ pé ìlànà òkùnkùn ni ti ìṣẹ̀ṣe yẹn then ilé tẹ́yìn náà ń ṣe kí ló fi dá yín lójú pé kò ń ṣe ìlànà òkùnkùn because the same thing ni nígbà ẹ̀yin lẹ sọ pé o ní Ṣàngó o ní image tó ń lò fún Ṣàngó ẹ̀ but ẹ̀yin náà tẹ́ jẹ́ kí ní ẹ ní image tẹ́ mọ̀ pé ẹ ní ilẹ̀ fẹ́ gbà látọ̀dọ̀ ẹ̀ dọ́dọ̀ Ọlọ́run ẹ dẹ̀ mọ̀ pé ẹ ní ìgbélé ayé ìgbà tó ń gbélé ayé bó ṣe rí ni ẹ wá ya àwòrán ẹ̀ dípò tó ṣe rí ńgbà yẹn tẹ́ wá fẹ́ pray ẹ wá dún síwájú ẹ wá máa pray láti tọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin fẹ́ àbẹ́yìn fẹ́ ẹ̀yin kọ́ lè fẹ́ náírà yín sọ̀nsìn. Jésù ni mo ti jòkó báyìí mo ń pè é. ẹ̀ ń pe Jésù the same concept ni so kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn. aláwọ̀ àyẹ̀wò àyẹ̀tò ti rí nsìn ẹ̀ ní àwòrán Ọlọ́run ẹ láwòrán Ọlọ́run ẹ ṣe wáyé kò sẹ́ni tó rọ́ Ọlọ́run rí so ẹ lè ráwòrán Ọlọ́run àwòrán tẹ́ ẹ yà àwòrán Jésù tẹ́ ẹ yà àwòrán èèyàn kan tó ṣe fíìmù Jesus ni of course wọ́n ti lè wo pé báyìí ni tí Jésù ṣe rí ẹni tí Jesus jọ wọ́n wá ṣe. báyìí tó wà lọ́mọ yìí kò sí àwòrán bẹ̀ but àwọn ọ̀rọ̀ tó wà níbẹ̀ tó ti kọ́ níbẹ̀ ló ní ká mọ̀. àwọn ọ̀rọ̀ tó kọ síbẹ̀ yẹn ṣé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú yín ṣé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tó lè mú mi pẹ̀lú Ọlọ́run ni mo. ìtàn tó wà níbẹ̀ orúkọ Yorùbá wọn náà kọ síbẹ̀ kò sí ìtàn orúkọ èèyàn yìí wọ́n wà níbẹ̀ ìtọ́sọ́nà ṣé ìtọ́sọ́nà wá sí ní ìlànà ìtọ́sọ́nà ò sí lọ́nà tọ̀dọ̀ títí tó bá ilé ìtàn kọ fẹ́yìn kẹ́ máa kà tẹ́ bá lọ bá babaláwo ń sìn tó bá kí ifá fún yín tí babaláwo bá kí ifá fún yín ṣé èpè ló ń ṣe tó bá ti ń kí yẹn ṣé èpè ló ń ṣe tó bá ti ń kí so it's okay ẹ padà sí ìṣẹ̀ṣe ṣẹgbọ́ ẹ padà sí ìlànà ṣẹtiri ẹ padà sí ìlànà àwọn baba ńlá yín báwo ló yẹ jọ́ gòkùn ẹ níláyé fún. kí ni sọ pé ìgbà kí ni ó ti kọjá ìgbà ìmúkà ni wọ̀nyẹn èbí bẹ́ẹ̀ ti sọ nínú ìwé ní ìgbà ìmúkà ni wọ̀nyẹn. ẹ wo mo ti gbọ́ yín jàre ẹ pẹ̀lẹ́.